no template. Nigeria lèèyàn kan ti lè fún yàn mẹ́jọ lóyún ní NYC ní North. Nigeria náà ti pé 1,000 jáde ní Kano tó fún wọn níyàwó tó fún wọn ní bed tó fún wọn ní bag of rice. Yes sir, where is it done in the world? Where is it done? Ẹrù tó ń kó kalẹ̀ yìí ti pọ̀. Ó dàbí kán gbé nílé ìyàwó ẹ̀ pé wọ́n sọ ti mari látọdún kẹta kó máa bọ̀ kó wá kọ́lé fún ìyàwó ẹ̀ kó wá kọ́lé fún bàbá ìyàwó ẹ̀ ó dẹ̀ ṣe security ní ṣe security ní Guinness ẹjọ́ sábà ló ṣe fẹ́ kọ́ ó kú eléyìí tó kọ ìfọkàn fẹ́ fi ṣe bóbò ni wọ́n ti ṣe kọjá nǹkan tó ti scam láti gbà yẹn wọ́n ṣe wá ń bèrè lẹ́tà tiẹ̀ lẹ́ni ṣòrí pé olódò ni ó kàn fẹ́ jákàá òun yẹn kàn wà wíyà ṣe ẹni tó ń gbowó eré tí ò ṣe yìí ló fẹ́ lọ ṣe àìmọye ibi tó ti forí gbárí gbogbo Amẹ́ríkà àmọ́ àtàwọn tó dó láwìn tó dó ló ó kàn já máa gbà lára àwọn èèyàn káàkiri jẹ́ ló fẹ́ kó wá sáfin àwọn tí ò mọ bàbá wọn ló fẹ́ kó wá sáfin kò gbúdọ̀ ṣe DNA nílé ẹ̀mẹ́ ilé yẹn máa wó. wípé alàgbà Tinubu lè ṣe ó lè tún ṣe ló jẹ́ kó nawọ́ sókè pé ẹ dìbò fún mi èmi ló kàn máa ṣe é. So when he has seen all these things, there was a time he ran away on his side. To say, I don't believe in one Nigeria. But today he believes in one Nigeria. And he's doing it today. He may have a good premonition to carry all these things out. But the policy they are coming up with. Only mekunu lara. Àwọn kan wọ̀nyí láàfin náà fẹ́ bẹ̀yìn pé bàbá as a Nostradamus. No, máa fún mi lọ́wọ́ kan ní kí fẹsẹ̀ rìn lọ sí Àbújá. Bàbá. Ṣebí kí n lọ bá bá sọ̀rọ̀. Ṣebí. Bàbá tún pa mí lẹ́rìn-ín. Ṣé rí ìwọ̀n tẹ́bi sọ fún mi? Tí wọ́n bá ti fi ẹ́sìsì ló ti rí 10 billion kan, ò ní ọ̀run ẹ̀ máa kì í. Ṣé bá rántí àwọn àbàtì? Àwọn good person làbàtì tẹ́lẹ̀. Àwọn good person ni àwọn yes. Ẹ̀yin èèyàn mi pátápátá lórílẹ̀‐èdè ayé. Àwọn bàbá wa the Nostradamus of our time MKO Tibetan àwọn ni à ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ẹnu wọn lákòókò yìí ìlúmọ̀ọ́ká wòlíì tó jẹ́ wípé iṣẹ́ wọn mi tí ì rí second fellow tí a lè sọ wípé àwọn ṣiṣẹ́ wọn bó tiẹ̀ jẹ́ pé irú ènìyàn wà irú Ọlọ́run nìkan ni kò sí bàbá we say kudos to your work. Bí ohun tẹ̀ ń sọ lọ lọ́wọ́lọ́wọ́ a sì ń sọ̀rọ̀ nípa bí ara ṣe ń ní àwọn mẹ̀kúnnù. Ara ò lè ní àwọn mẹ̀kúnnù ẹni tó fẹ́ ìyàwó òkú ó lóun ti lọ má rí padà o ó ní ìyàwó òun tó ń fẹ́ òun ní gbàgbẹ́rẹ́ fẹ́ níbọ̀dì kó rúùlù sí i lẹ́gbàá tó máa fi dé mọ́ ó ní níbo ni ìyàwó ẹ̀ náà wà ó ló wà ń bẹ̀ yẹn gbàtọ́ máa fi rí ìdúró ẹ̀ tó jókòó náà ṣé ìyàwó tuntun lélẹ̀ ó ní ọkọ ẹ̀ ló kù ọkọ kẹta ló ti fẹ́ bẹ́ẹ̀ bọ̀ òun dẹ̀ fẹ́ méjì òun tọ́ dáadáa òun take care ẹni tó ti fọ́kọ mẹ́ta tó kú tí ìwọ jẹ́ nọ́mbà 4 tó dẹ̀ ló máa try best ẹ pé kí káyé má ní lára mọ́ ṣe ni pé wèrè pọ̀ ń tàṣà so automatically Tinubu met remnant of Nigeria. He met Nigeria in shambles. He met a Nigeria that has no foundation. He met a Nigeria that is uncontrollable. He met a Nigeria where armed robber has a free day. He met a Nigeria where Hausa man can behead you and just walk away. He met a Nigeria where a hospital, where they were using bush lamb to do operation in the hospital. Tinubu met a tattered highways. Then which even Obasanjo has destroyed all the toll gates. And you say we wanted to fix the road. What can you say about Obasanjo? What can you say about Goodluck Jonathan? What can you say about Buhari? What can you say about all these people? And you're talking about Tinubu. Now look at what is happening. By February, there will be nothing like Boko Haram in Nigeria. Yes, he has tried his role. Do you think Tinubu need a new car? Do you think Tinubu need a new house? Do you think Tinubu need a new wife? Can you compare Tinubu with the family of Ibeere? Can you compare Tinubu with Goodluck Jonathan? You cannot. He's trying his best. Ọlọ́run ló kàn. Ò bá ti jáde lọ́jọ́ iná kan ní ìwọ náà ló kàn kábẹ́ni tó máa lose. Ṣé báwọn tó kù jáde tán ló kàn wọ́n? Even the vice president of Buhari who did not perform. Tó fi ṣe tailor, tó fi ṣe ẹni tó pín àjọ, tó fi ṣe anything ìyẹn Ọ̀ṣínbàjò. He was a pastor, he was everything, all is rubbish.
kò sẹ́nìkan lọ́lọ́run dìde lára Ọ̀ṣínbàjò ó mọ iye ẹni tí Tinubu ti gbé dìde ni àbí bàbá ìlú bí gbogbo àwọn ẹni tó pọ̀ yẹn no now ó dẹ̀ ń sọ̀rọ̀ he met the country in rumbles the remnant that's Isaiah when you check the book of Isaiah 10 27 to 32 then Isaiah 11 is the rubbish the rubble mọ́tò òṣìṣẹ́ everything òṣìṣẹ́ NNPC òṣìṣẹ́ wọn ò kó NNPC sínú federal port láti regime of Goodluck Jonathan àti Ọbásanjọ́ owó ló fẹ́ bá ń bẹ̀ then I think then when you look at the other man retired general tó fi ṣe peace president Abu Salam he was the worst time robber pen robber and everything in Nigeria and look at the regime of Abacha ṣé wọn yẹn ní headway no template but by January now wait and see when they will be paying tax on if you buy a phone in January you pay tax when you buy a car next year you pay tax when you are selling your house you pay tax the person buying will pay tax then because that means we have to hit the ground rolling before there's no template Nigeria lèyàn kan ti lè fún yàn mẹ́jọ lóyún ní NYSC ní north Nigeria náà ti pé 1,000 jáde ní Kano tó fún wọn níyàwó tó fún wọn ní bed tó fún wọn ní bag of rice yes sir where is it done in the world where is it done ẹrù tó ń kọ́kàlẹ̀ yìí ti pọ̀ ó dàbí kán pè é nílé ìyàwó ẹ̀ pé wọ́n sọ ti marry látọdún kẹta kó má bọ̀ kó wá kọ́lé fún ìyàwó ẹ̀ kó wá kọ́lé fún bàbá ìyàwó ẹ̀ ó dẹ̀ ṣe security ní ṣe security ní Guinness ẹjọ́ sábà ló ṣe fẹ́ kọ́ ó máa dámọ̀ wọn padà fún wọn ni náà tí ìmọ̀ ẹnìkan tó dúdú tó mí ìtọ́ ẹgbẹ́ wà láyé Fáṣẹ̀hùn tó bá gbó ṣì wà láyé ànílọ́pọ̀ Amẹ́ríkà á wá wọn jáde rẹpẹtẹ fún wa ni wọ́n dání Gani Adams bó ṣe ranjú mọ́lẹ̀ bí òkú èpè yà ó kàn ranjú mọ́lẹ̀ káàkiri ni he's not doing anything. Ààrẹ ọ̀nà kankan fọ̀ tí obìnrin nìkan ló kankan fọ̀ mọ́ ṣé bí olórí Nàìjíríà náà olórí wa náà nìyẹn kẹ. he is even calling for state police. tí ibo ní ṣe ọmọ ẹ ló fẹ́ ṣe ni ó fẹ́ fi first born ẹ̀ sí ni àbọ̀ òun fẹ́ wọ uniform ṣé bó ti débi tí ò yẹ kó dé ń sìn bó ti rí pẹ̀lú àwọn tó gé lórí àwọn tó pa ní bọ́dà tó ṣe gbogbo ìṣòro rẹ̀ tó dúró halẹ̀ mọ́ Ìgbòho iṣẹ́ tó Ìgbòho ṣe ju tiẹ̀ lọ́nà sí òun náà gbé gbogbo ayé yìí fún NNPC owó pipeline and everything ṣe bá láwọn ni nígbà tó ti fi sórí question tí wọ́n ń béèrè ruin remnant ní Tinubu bá o when you look at Daniel 9 verse 1 to 10 then when you look at Genesis 33 6 to 9 Daniel 10 6 to 10 Daniel was asking the Almighty the angels when are we leaving báwo la ọjọ́ wo la máa kúrò ní oko ẹrú because it's holy who is holy in Nigeria gbogbo àwọn lọ́wọ́ yẹn ìyàwó tó kú sọ́dọ̀ Edwin Clark former girlfriend ti Ọbásanjọ́ ni then kí ni Kanu fẹ́ fi respect Ọbásanjọ́ nígbà tó jẹ́ pé Ọbásanjọ́ ìyá Kanu girlfriend Ọbásanjọ́ ni ẹ máa sọ gbogbo ẹ̀ lọ́nà áhùn ṣé báwọn tó ń rúlù lóde owó ìmúre wọn á máa ṣe pàtí bí wèrè Nàìjíríà sì bàjẹ́ kó tó dé ṣé bọ́n ló stop wọn ṣe káàkiri sí tẹ́lẹ̀ ìgbà tí ní president wọ́n gé àkàrà wọn máa káàkiri ẹ wò ọ̀nà Abẹ́òkúta wọ́n ti gbowó ẹ̀jẹ̀ bí ẹ̀mẹ́rin kó tó ṣe ní last year December lọ́wọ́ ọ̀nà Bayelsa lọ́wọ́ everything gbogbo ẹ̀ ló ti wú dẹ́nẹ̀ lónìí Nàìjíríà nígbà tó débẹ̀ so má sọ̀rọ̀ Tinubu because he said look at it in Genesis 38:7 39 40 then he said ó ní mo lálàá ó ní màálù méje tí ó sọ̀rọ̀ àti méje tí ó sọ̀rọ̀ ẹni tó ní talent nìyẹn ṣé Buhari ní talent Buhari tó gba igi kúrò lọ́wọ́ àwọn tó ń da màálù ó gbé AK-47 ó ṣe amórì ó ní kí wọ́n lọ́ọ́ bá kó AK-47 kó máa fi ṣe màálù tó ń bèrè bí tí màálù ti fẹ́ grace nínú age ní táìmù yìí and in China they raise millionaire every 10 hours look at where we face it. Bí o bá jẹ́ Amẹ́ríkà tó wá yìí sìn o ti wá ìdábì lọ ìmọ̀ náà máa wá mo rí wọn tó ń wá mo sọ fún ẹ̀ náà bẹ́ẹ̀ by February àní gbọ́ Boko Haram
tó bá wo àwọn ọmọ ní mo pàdé ẹnìkan ní Zaria ní 1987. The boy is 27 years old. He said he has 40 children. Where are they? Which are people? He said they are on the street of Kano. Oh, they now they don't want to rule. So automatically, you know, more question to be remnant ní Tinubu bá pàdé o. Remnant. It's remnant. So port to follow gather o. Port to the follow gather. So Tinubu wasn't part of them right from the beginning. He can't take leadership. How can he be part of them? Gbogbo time tí Buhari ṣe ìjọba kò lọ́bẹ̀ lọ́ba contract now. Ṣé bó lọ́ọ́ help Buhari àti wọlé? But you are around. He was sidelined. You are around now. Then wọ́n ní kó wá ṣe vice president. Ó ní no. Ó dẹ̀ tí Òṣìbàjò jáde nínú ìwé ti prediction 2015. Pé ọba Tinubu be careful. Tó bá lọ yan vice president láti Ògùn àbọ̀yọ́, wọ́n máa stand against you when you want to get your green light. And that was happened. It happened. So that is it. So Tinubu is a listening father, and he knows he has his honors. When he was in Chicago, University of Chicago, we read his antecedent there. He was a good man. He was a good man, and he will die a good man, and he will deliver. He will deliver Nigeria. You are going to see a new Nigeria next year. Everybody will be rich next year. Even will be borrowing money to outsiders next year. Let them. Ṣé bí àwọn èèyàn máa ra lé káàkiri? Ṣé bá ra ètò nílé 40, 50 yìí sì? Ẹ jẹ́ kí táàsì yẹn dé. Ó mọ iye táwọn Òṣìbàjò jí ni. Ó mọ iye táwọn gómìnà Lagos State tẹ́lẹ̀ tó ń kó gbogbo automatic minister. Ambode? No, not Ambode. The lawyer. Oh. Fashola? Fashola has never won any case in court. Tó bá wọn yẹ tó wà lákàtúntì everywhere the whole world. Ṣé báwọn ló ń wa mọ́tò lọ ní Yaba everywhere tó ń náwó sí ìyàwó wọn náwó síbi tó fẹ́ tíjọ́ọ̀bù bá wà ní ọba wa òkè wọ́n dẹ̀ pé kéèsì dìde ìyẹn Fáṣọlá. Ṣèbó orí nǹkan tí ìyàwó Ambode ṣe nínú church fún pastor. These are lawless àbí bí wọ́n mọ̀ ọ̀tá wọn yàtọ̀ sí Wasiu. Bàbá ṣé ẹ̀yin èèyàn wa pátápátá ọ̀rọ̀ ló jábọ́ tẹ̀ ń gbọ́ yìí o àwọn ọ̀rọ̀ tó ní ọgbọ́n nínú ó ṣe kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ àwọn lè ń gbọ́ yìí because there are so many people today who has the belief of the interviewer that Tinubu jẹ́ kan nínú àwọn èèyàn wọ̀nyí tó jẹ́ pé ó ti bà ilẹ̀ yìí jẹ́ before kó tó di pé ó dé orí oyè pé ẹni tó dẹ̀ bá jẹ́ kẹrin náà òun ló dàbẹ́ pé ọwọ́ ẹ̀ lọ́nà fẹ́ tún lò láti fi ṣe. ẹ̀rọ tí kan tó ń ṣe lájà àti etí òkun àti everything look at go to that area and see. Yeah. See what Tinubu did there. Jakande cannot do it. Even your father, my father cannot do it. He's a businessman, the business acumen. The brain is sharp. We are going to have toll gate next year. We are going to have state police next year. We are going to have bank police next year. We have to have drone everywhere next year. They go balawa àwọn wèrè yìí náà. Báwo ni Fúlàní ṣe dọ́dọ̀ wa ò tí ẹ béèrè? Ṣé kóun náà nìkan lọ fèsì bó Fúlàní? Ṣebí Hausa Igbo àti Yorùbá la ní tẹ́lẹ̀. Níbo la ti rí Fúlàní? Níbo la ti rí Fúlàní? Olólọ́fẹ́ nìkan láti abúlé wa káwọn èèyàn má dìsíwájú yẹn. Ó dẹ̀ lọ mú wá ọmọ 12 years old. Nígbà tó máa mú dẹ́kun ó ní kó wà ní Yaba Tech. Pé o ti fẹ́ fọ́kùnrin pẹ̀lú bá wọ 28. Ọjọ́ tó máa gorí ẹ̀ wọ́n ní kí ló tó o bá wọn sọ no you are still you are a virgin you are this and that. Ọjọ́ tó máa débẹ̀ ó dàbí èbúté èrò. Ó rọ́ọ̀lù bí agbami ni. Ó ti dìsíwájú sẹ́ni àwọn náà ti dìsíwájú pẹ̀lú ọmọ primary 6. Ṣé pé wàhálà ni? Ogunde. Bó ṣe rí nìyẹn oníwàásù 7 oníwàásù 8 lọ́kà then lọ́kà mi tó wà ní oníwàásù 5 and 6. Anything you want to do sórí àwọn pípò yóò lúwa ti dá ẹni rere fún ìpinnu kan rere. Ẹ̀gbọ́n ẹni kò ní sí ìbò mo sọ fún pé ìbò máa wà ẹni kò ní jẹlé mo ní wọn máa tún dìbò wọn gbé lọ sí court then ìyá máa jẹ gbogbo àwọn lọ́ọ̀yà tó bá wà mẹ́. Ṣé lọ́ọ̀yà kan wà ní Nàìjíríà? Ṣé wọ́n ti pín ogún Rotimi Williams? Ṣé wọ́n ti pín? Ṣé wọ́n ti pín ogún ti Abíọ́lá? Ẹ wo gbẹ̀yìn àwọn olè. Ọmọ wọn dà lọ wo di ọ̀dà wọn ní Ìbàdàn tó lọ ro àmàlà fún wọn. Ṣé wọn ò jàmàlà láti Ìbàdàn dé níbùtì lọ? Ẹni tá àmàlà máa pa olè òṣì. Bàbá mo wo fọ́nrán kan lẹ́nu ọjọ́ méjì yìí tó ní ṣe pẹ̀lú dókítà akọrin ni
Wasiu K1 the ultimate. O tún bẹ̀rẹ̀ o. Bàbá. Okay. Ohun tí mo gbọ́ bẹ̀ mo wá ka kíní comment àwọn èèyàn kan nínú bí mo ṣe gbọ́ àwọn kan tí interview yẹn sọ. Ó ní Wasiu will destroy Ijebu legacy with his bitterness and arrogance. Ọlọ́run má jẹ́ ó jọ mí lójú ó kọ mí lóminú pé wá kí làwọn ènìyàn yìí ń sọ. Ẹni yìí àwọn ìran kan ti jáde sẹ́yìn tí ẹ ti sọ sẹ́yìn wípé kó má tẹ̀rí sí Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-Land kó má tẹ̀rí sí rárá. Ẹnu ọjọ́ mẹ́ta yìí nínú fọ́nrán yẹn mo gbọ́ wípé ó ti kọ lẹ́tà ó ti kọ memo ó ti ṣe everything ó ti send máì dẹ̀ pé òun fẹ́ díje fún. Wá ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ìran yìí máa ṣe rèé. This is the fulfilment of the prophecy. Ọ̀síbẹ̀ náà sí ṣé kí àwọn ará Ìjẹ̀bú àtàwọn ọmọ Ìjẹ̀bú ṣe kàn fún àyè sílẹ̀ fún. Àwọn kan pàápàá sọ wípé kò ń ṣọmọ Ìjẹ̀bú. Ẹ wàá mọ̀ bóyá àwọn kan wọ̀nyí jẹ́ nǹkan tí ẹ̀yin fúnra yín tí ẹ lè dá sí láti fún wa ní opinion lórí ẹ̀ torí ó jọ wá lójú. Ó ṣe Jeremiah 1:1-10. Only right from your mother's womb have made you a prophet. Ẹ̀yin Nàìjíríà ya ẹ dàbí pọ́ọ̀tù tuntun tí wọ́n ti gbé kaná tẹ́lẹ̀. Ó máa ṣòro tẹ̀bà lọ síbi iṣẹ́. Torí tí ẹ sì di. Olúwa ti sọ̀rọ̀ pé àkọ́bí ọmọ ọba tí wọ́n fún Àwùjalẹ̀ àti ẹni tó ní Monument Bank ṣòdìyẹ tó ní Monument Bank Ṣùbọ́mi Balógun wọ́n jọ lọ sí London lọ kàwé ni but nígbà tí ọba Ìjẹ̀bú-Òde máa fi wá tán lọ mú tó jọba ìyẹn náà ní lọ́kàn pé tóun bá dẹ̀ ṣe tóun máa jọba àdúgbò òun so pàtàkùn yẹn dẹ̀ máa dífá ifá òun mú lẹ́nu ọ̀rẹ́ méjèèjì rí axis kan náà ti wá ó dẹ̀ pé ó lóun fi ṣe àkọ́bí ọmọ ọba so kì í ṣòye tó pẹ̀lú ní lake lẹ́nu fúnra ò tí wọ́n farabalẹ̀ nígbà tí Ṣùbọ́mi wá kú wọn ò tiẹ̀ tí sìnkú Ṣùbọ́mi ṣùgbọ́n onígàgàrà ni orí títì náà ló ti dàgbà báwo ló ṣe fẹ́ mẹ́ni tó mú lórí títì ó ṣe babaláwo ló ń ṣe muslim ló ń ṣe tìṣẹ̀lẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀ ó ní kó máa bọ̀ kó wá jòkó sí pèrè kí ló wá ṣe ń bẹ̀ ìwọ fúnra ẹ̀ lè contest ọ̀rọ̀ ẹ̀ bá ń bí ẹnu torí wọn náà ti ṣebí Yorùbá ní ẹ lọ contest ní Ìjẹ̀bú-Òde. ní ìṣọmọ Ìjẹ̀bú. no try lọ contest torí wọn ti sọ fún ẹ nǹkan tó tún fi béèrè question yìí ni òye mi ìyẹn ti lọ wọn ti mú Àwùjalẹ̀ is under 50 ẹni tó ń mú orúkọ ti jáde wà lọ́wọ́ kúkú eléyìí tó kọ ìfọkàn fẹ́ fi ṣe bóbò ni wọ́n ti ṣe kọjá nǹkan tó ti scam láti gbà yẹn wọ́n ṣe wá ń béèrè lẹ́tà tiẹ̀ lẹ́ni torí pé olódò ni ó kàn fẹ́ jákàá òun yẹn kàn wà wíyà ṣe ẹni tó ń gbowó eré tí ò ṣe yìí ló fẹ́ lọ ṣe president ló fẹ́ lọ ṣe àìmọye ibi tó ti forí gbárí gbogbo Amẹ́ríkà àwọn àtàwọn tó dó láwìn tó dó ló ó kàn já máa gbà lára àwọn èèyàn káàkiri ló fẹ́ kó wá sáfì àwọn ọmọ tí ò mọ bàbá wọn ló fẹ́ kó wá sáfì kò gbúdọ̀ ṣe DNA nílé ẹ̀mẹ́ ilé yẹn máa wó ṣe náà máa ẹ̀bù ẹ̀ parí ilé tó kò ló máa ń bẹ̀rẹ̀ ẹ̀bù ìṣe starter wádẹ̀ bá parí ẹ̀ wádẹ̀ gbọmọ wa. ìwọ ló béèrè question tó tún ṣe àhà o bó ṣe ń ṣe wà sórí nǹkan tẹ́mi try láti sọ fún ẹ̀ sí wọ́n ti yan ọba Ìjẹ̀bú-Òde Wasiu sí mbẹ̀ ẹ̀ ṣe kàn sẹ́. bàbá ẹ kú iṣẹ́ thank you sir. ẹ kú ìgbìyànjú thank you sir. àwọn olùṣàgùtàn kan wọ́n sá fún ìyàwó wọn lẹ̀ wọ́n sá bóbìnrin míì lọ sí Amẹ́ríkà. oh that's good ìwọ ló máa rí wọn bẹ̀rẹ̀ má sọ̀rọ̀ ẹ lọ. bàbá pẹ̀lú ọmọ mẹ́rin nílé ó sá fún wọn lẹ̀ kí ni ìgbìyànjú. ok ìyàwó olùṣọ́ àgùntàn yes sir. tí ó jẹ́ pé ó bímọ mẹ́rin fún olùṣọ́ tí ò sá lọ tí gbogbo ọmọ mẹ́rin ò kí ṣe tiẹ̀ ńkọ́ kí ló ṣe sí yẹn kí ló ṣe sí yẹn ìyàtọ̀ sáwọn tó ti fa bẹ́ẹ̀ káwọn èèyàn mọ́lé tẹ́lẹ̀ wọ́n ti fa bẹ́ẹ̀ káwọn mọ́lé téèyàn bá márì nígbà tí ò yẹ kó márì obìnrin máa bá yé ẹ̀jẹ̀ títọ́jú alẹ́ ni o ó dẹ̀ jọ́ ọkùnrin náà máa bá yé ẹ̀jẹ̀ títọ́jú alẹ́ ni o so automatically àwọn tó sá lọ yẹ ká máa wò gbẹ̀yìn wọn tó ń bá lọ tó ń bá dé láyọ̀ àdúpẹ́ torí ìwọ yìí náà ló máa tún record bóyá ló máa gbókù wọn àbọ̀ kó sọ̀rọ̀ àmàlì tó ẹni tó fi 55 years tó lóun fẹ́ lọ fi read economics ní age of 56 káwá wò gbà tó máa ṣe NYSC
àtẹ̀yìn tó kọ́lé ní age of 70 tó ní ó lóun máa gbádùn ayé òun kú ni irọ́ o bẹ̀rẹ̀ agrand yẹn ló fọ̀nà sí so jọ wọ́n ṣe lọ ní muslim náà lọ ní sẹ̀lẹ̀ náà everything ìyà ọ̀kan dá lára ni torí àwọn yẹn tó wá gbé lọ yẹn wọ́n ti gbé kan lọ bẹ́ẹ̀rẹ̀ nìbàdàn so bàtẹ́nì yẹn wá bank manager ní nìbàdàn mo lè mú ẹ lọ bí tó wà ní Chicago so ó máa wọ trainer bank manager ni o jọ wọ́n ti jówó ní first bank jówó ní one work lọ títì woman yẹn wá láti America láti Chicago nígbà tó rí máa yẹn inú ẹ̀ dùn bẹ́ẹ̀ nǹkan tó máa wà lábẹ́ máa ní bẹ́ẹ̀ ni iṣan ńlá níbi tàwọn máa là bó ṣe fa máa yẹn wọlé ni pé òun lè ṣèwé fún òun lè ṣe tìbí fún òun lè ṣe tọ̀hún lọ nígbà tó máa fi mú máa yẹn débẹ̀ ẹni tó lọ yẹn kó lọ pẹ̀lọ́pọlọ o sọgbà tó máa fi dọ̀hún nígbà tó di the second week odidi 1 week náà fi ro gíra náà ó ro gbogbo ẹ̀ fún máa yẹn ó ń jẹ gíra tó ń jẹ ẹsẹ̀ ẹran tó ń jẹ mú ẹran tó ń jẹ gìlà tó ń ṣe èsì lé lórí nígbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́sẹ̀ kejì wọ́n gbé blue film lé lọ́wọ́ wọ́n sọ sign tó máa ṣe nígbà tó máa parí ọ̀sẹ̀ kejì ó ní stroke ni wọ́n mọ tó bá fẹ́ àmọ́ ẹ lọ́bẹ̀ ó ní stroke ni nígbà tí ṣé orí ìyàwó oníyàwó lẹ́gbẹ̀ẹ́ tí tó ní wọn tọ́jú ẹ̀ dáadáa kó máa bọ̀ lọ́dọ̀ ṣé kébè yẹn ni ṣé òun pé ràkúnmí ò bá kébè wá látọ̀run ràkúnmí ò bá kébè wá látọ̀run ràkúnmí ò bá kébè kúrò lọ́run lọ́wọ́ ràkúnmí wo ló ti rí tó ní àbádìyẹ ràkúnmí tó ní kébè rí adìyẹ wo ló ti ní kébè rí tó mọ̀ gbogbo ẹ̀ jìbìtì so àwọn tó lọ kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n dé eré sà àmín àtàwọn tó lọ fẹ́ yàwó sọ̀hún tó ń fẹ́ gbàwé ní age of 74 ìwé kan náà máa gbà license náà fẹ́ gbà. license. ṣé bí motorcycle kan wà lọ́jọ́ ìtọ́pẹ́ ní CD certificate of death ìbá àgbẹ̀ wa bẹ́ẹ̀ tírélà CD náà ni o. so ọlọ́run ò ní ká àwọn yẹn ti ń ṣàgbèrè tilẹ̀ ṣebí Kúmúyì tíyàwó ẹ̀ kú bí àwọn ló dopa àbọ̀n ló bá yé ẹ̀ jẹ́ láàrin oṣù mẹ́ta tíyàwó ẹ̀ kó lóun ti tún bá virgin mi ó lóun rí ní London virgin 60 years old how can you say somebody of 60 years old is a virgin ti sẹ́lẹ̀yìn ló wá ká ìlànà sí àwọn ìyá yìí ló mẹ́ńkọ́ tí wọ́n gba hòtẹ́ẹ̀lì fáwọn aṣẹ́wó káàkiri àwọn Joshua tèmi tọ́pẹ́ ńkọ́ tó ń dóyàn kú nígbà tó wà láyé kí ló wá fẹ́ ká ṣe sí ti sẹ́lẹ̀ ló máa ká ìlànà jù ṣe bẹ́ẹ̀ nìkan ló tí ìlọ́dún kó pé méjì ó ṣe. Elisha Parish. má dárúkọ mi sí. tí kò ní signboard yìí bàbá ó láti jẹ́ kó ní àwọn àṣírí kan tí Ọlọ́run fi sí ìkáwọ́ yín bá a ṣe ń débí láàrin pé ọ̀tún ní lójoojúmọ́ bàbá kí láṣírí ẹ̀ wáyé yìí. ẹsẹ̀ ó ní ẹni tó pè ló yàn ẹni tó yàn ló ṣe lógo mi ò fẹ́ kọ́lé sí Ìkẹjà mi ò dẹ̀ fẹ́ kọ́lé sí Màgódò mi ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì wá ràn mí lọ́yà ìrànlọ́wọ́ tó lọ́n fún mi náà ni mò ń lò fún lé ẹ̀ torí mò ń kọ́lé mi ọ̀run ni kì í ṣe ti bí mi ò dẹ̀ jẹ́ owó mi ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì gbowó wá síbí àwọn owó olè àwọn owó apatírà mi ò fẹ́ so automatically tuntun tó bá yẹn ìkọ́tọ́ lọ́hùn sọ ni ó ṣe yẹ ká ṣe nìyẹn àìmọye ọmọ ọjọ́ tó jarun pákiri kò ràn wá lọ́wọ́ kò gbé wá lókè kò jẹ́ wọn so yín mọ́ mi lọ́rùn bí ó ṣe nékìlẹ̀sì yìí o ẹ lọ ṣiṣẹ́ Saturday and Sunday la gbọ́dọ̀ dé chọ́ọ̀chì ẹ lọ ṣiṣẹ́ ẹ ti bímọ rẹ̀ kúnlẹ̀ mi fúnra mi èmi níyàwó kan ẹ̀yin ní àlè 8 àti ìyàwó 6 ẹni kí wàá ràn yín lọ́wọ́ mò ń ṣe èrè ni. ẹ kú iṣẹ́ bàbá. mi ò lè ṣiṣẹ́ bàbá má kì mí kú jẹ́ mi tẹ́ mi sọ. ẹ ti sọ pé iṣẹ́ tí bàbá ràn yín ẹ ti ní iṣẹ́ tí bàbá ràn yín. ẹ̀yin kẹ́kọ̀ọ́ rán mi náà ló bá mi di ẹ̀. tí mo bá ń ṣọ́ọ̀tì ẹ̀ kí yín. mi ò ṣe èyí mo tó bá ní Ọlọ́run àtàgbára dọ̀tún. dọ̀tún kábúlẹ̀ ẹ̀gbá. mi ò jáyé ojú tí bá ní ẹkùn. ẹ̀sà mi ò lè ṣiṣẹ́ Olúwa tàbá ti sùn lóru ńkọ́. ẹkùn iṣẹ́ tí bàbá ràn yín. àwọn olùṣọ́ àgùntàn kan wà bẹ́ẹ̀ o tó jẹ́ wípé bàbá wọn rẹ́dì láti ṣiṣẹ́ Olúwa o wọn ò sì rẹ́dì láti ṣiṣẹ́ tí bàbá rán wọn iṣẹ́ tí orí àti ikùn wọn rán wọn ni wọ́n ń ṣe o. wọ́n bá wájú. advice yín fún wọn bàbá. àmì ò ládùúgbò ẹni tó jalè o tẹ bá ti mú kẹ lùpà. kọ́ lùpà díbídíbí. ẹ sábà tó sọ pé nìkan iṣẹ́ Olúwa lẹ kò ṣe. First, when you look at 2 Corinthians 12, he said, my grace is enough for you. Then down there, ó nígbà tá a wà láàánú ọ̀dọ̀ yín à ń fi ọwọ́ ṣiṣẹ́ àjálè àlùyàn jìbìtì tó bá dé Pentecostal
wọ́n ti gbé program lẹ̀ títí 31st láti gbá àwọn èèyàn lójú láti gbá àwọn èèyàn lójú fọ́ ní redeem ní mountain of fire ní Silo lọ́dọ̀ Oyèdèpọ̀ everybody program ṣá but àdúpẹ́ kó ti reduce 24 hours with Christ 48 hours with Christ 90 hours with Christ in time fún lọ Jonathan kó ti reduce. Ìyà ti mú wa kọjú sí ogun, ìyà ti mú wa ti kọjú sí ọ̀nà Abẹ́òkúta. Ìyà ti mú wa irun abẹ́ àwọn obìnrin ti ré dànù àwọn ọkùnrin pápá ní irun abíyá mọ́. Sọ pé ó ní ẹ̀kọ́ máa ń sọ ní dọ̀gá múra kó jẹ́ kí ni kọ́kọ́ dáadáa. But ìyà ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ní Nàìjíríà àti gbómi parí. Lẹ́gbàá tó wá tún sọ sí pé ẹnìkan ọmú ìyàwó sá lọ fi ilẹ̀ ebi ló lé lọ. Ṣebí táìmù COVID àwọn olùjọ́àgùntàn wọ́n wà kadà wọ́n ṣe gbogbo ẹ̀. Olùjọ́àgùntàn wọn fara wú ẹ̀ ń sìn ni tó kó mọ́tò ìjọsọ́ gba ètò bẹ̀rẹ̀ sí ṣe tiẹ̀ tó wù ẹ̀ tó fẹ́ sá lọ Canada. Níṣòbìnrin ló mú ẹ lọ Canada ẹ̀ tó fẹ́ sá lọ fúnra ẹ̀ ni. Lọ́nà àdẹ̀ jẹ́ kó débẹ̀ láyọ̀ tó tútù bá mú ẹwà tó rántí wá ṣẹ́rí nǹkan tẹ́mi sọ fún ṣe nǹkan tó le. Iṣẹ́ Olúwa ò sí, Olúwa ti parí iṣẹ́ ẹ̀ ó dẹ̀ ti sinmi. Àdìgún táwọn èèyàn ń jẹ náà wá kiri. Ṣé báwọn èèyàn ti wá síbílẹ̀ ní wá ṣínà? Everybody was happy because of my talent. Mo dẹ̀ ti lò fún mi òbèrè àdírẹ́sì ilé wọn. Mi ò dẹ̀ ní kán fún mi lówó ẹ̀ tó gbowó jù lẹ́nì. Kándù 11 la lò. Ibo ló bá padà gbowó ẹ̀ lọ́la. Wọ́n máa tó lọ ra kándù mi. Òbó ló kàn mí bẹ̀. But church mi náà máa ti rí àwọn obìnrin tó máa kọ́ mú sókè, máa kọ́ mú sọ́rùn bíi kọ́múlé láǹtà. Wọ́n wá tọ́ tọ́ọ̀ṣì lẹ̀ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ báyìí. Jésù sunkún wọn mọ̀bí tó wà. Ó jà fẹ́ fago slow lábẹ́ Olúmọ. Jésù lọ́nà Abẹ́òkúta. Bàbá ẹ ṣé púpọ̀. Thank you sir. Kí a tó máa fi èyí ṣe lọ. Àwọn mi pé bí ló máa sun o. Àná mo gbé mọ́tò wá. Okay. So màá dé tọ́nà ẹ̀ bá ń lọ. Ó dá sir. Mo fẹ́ kí ẹ gbàdúrà fún àwọn tó ń bá Tinubu ṣe ìjọba wọ́n má kò ṣìnà torí ẹ ló wà ní right party ń sìn. Ẹ ṣá kò sádùúrà. Kò sádùúrà. Àdúrà ò lè ṣe ráìsì jiná. Àdúrà ò lè bọ́ léèsì tó ń so Jésù mọ́ tó wà lọ́rùn ẹ̀. Àdúrà ò lè rè kó sí mọ́tò ẹ̀. Àwọn bẹ́tà tó ṣe misbehave láyé ọjọ́ yìí tó parọ́ mọ́ tó kó 30 billion tí bí tọ̀. Nígbà tí mo ṣe dá wọ́n yọ wọ́n dànù. Igi tí ò bá ti da nínú náà Tinubu wọ́n máa yọ dànù. Màtáwálè ti ń lọ sí. Gúnmi gbogbo wọn ṣe wọn máa forí la gbọ́dọ̀ bèrè ìgbẹ̀yìn ni. Àwọn Rufai wáríyà tó máa jẹ wọn before March. Ó ti tán. Kò sẹ́ni kó ṣe ìkan ìtùfù tí ò ní jìyà ẹ̀. Má gbàdúrà oníkọ́mà oní ọmọdé yìí má pa mí ọmọdé yìí má pa mí. Nígbà tó bá yá kí ló bá ṣẹlẹ̀. Ọmọ ẹ tẹ níbi tó da ló fi ń jó nígbà tó ọmọ ẹ ti tẹ ehoro ẹpọ̀n mọ́ ẹ mọ́lẹ̀. Ó máa sọ́sọ́kè bẹ́ẹ̀ ni pé ó máa ṣeré ni. Òfin rìlífù nǹkan tó fẹ́ fọ́ ṣẹ́ẹ̀rì pọ̀tọ́kè ṣẹ́ẹ̀rì. Bàbá ẹ ṣé púpọ̀. Àwọn Amẹ́ríkà ti dé bẹ́ẹ̀ ṣe sọ. Bẹ́ẹ̀ sà. Ẹ káàbọ̀ bá mi kí wọn. Kí ni ká máa retí? Ayọ̀ ní sà. Ayọ̀ ní iṣẹ́ tó wá ṣe ò lè wọ 2 weeks. Wọ́n clear Buhari òkú motorcycle àti lọ́ọ̀sì ńlẹ̀ ń sìn. Fàyẹ́lẹ̀ kátórí on the 20 every day ti yanjú. Wọ́n ti yanjú. Wọ́n ní tí dàda ò bá lè jà. Ó dàbẹ́ ni tíyàwó ẹ̀ gbẹ́lulẹ̀ láàrin òru. Tó ní o ti wá lánàá mo ti wọ́n ni o ti wá lálẹ́ yìí again tí mo fẹ́ bá mi sùkú ni tó bẹ̀ sí jà ṣé o gbé ibi tó bá di máa yẹn mú tó bá di bọ́ síbi tó di wàhálà máa bẹ̀ lẹ́yìn kan tó fẹ́ fi dàmí láàmú jẹ́ kí n já dànù. Àwọn èèyàn máa sáré bí àwọn tó ń ṣe Boko Haram ló ń ṣe kàn tó ojú òrírí wọ́n ní conventional ni wọ́n let's use laser to look for where they are because a conventional fight ìṣòro. Ẹni tí ò ní uniform tó wọ uniform tó jọ tiẹ̀ but ní ìsìn àmàlí gbogbo ẹ̀ wọ́n ṣe ń plan wọ́n ti gbé gbogbo ẹ̀ sórí submarine wọ́n máa mọ ibi tó wà wọ́n ṣe ń jáde wọ́n ṣe jẹ gbogbo ẹ̀ wọ́n máa pín wọn mọ́lẹ̀. Àwọn ènìyàn kan takò wọ́n láwọn ò gbà wọ́n ní wọ́n ti dé wọ́n ní tí takò. wọ́n ṣe náà fún afa epo wa. Epo wo náà ṣe fẹ́ fà eléyìí táwọn gúlọ̀kì ti jí eléyìí táwọn NNDCC táwọn senate president tó ti tà kọjá ọmọye tó ti jí kòrùn lùlù yìí àwọn navy officer army officer ṣèbọ̀ pé Topolo ló ṣe balance ẹ̀ lẹ́nọjọ́ mẹ́ta yìí wọ́n dẹ̀ fowó ba Topolo jẹ́ kó lè tó lè save owó wa that's okay. Rẹ̀jímù Tinubu nìkan ni wọ́n jẹ́ kó tó
gbogbo eléyìí tó kù wọ́n jẹ́ kó dákú ni. èèyàn lọ fẹ́ bá ìyàwó ẹ̀sùn lẹ́ẹ̀kan náà kó bá ìyàwó ẹ̀sùn lẹ́ẹ̀kan kó mú ẹ lọ sí Amẹ́ríkà tó o bá ti sọ fáwọn èèyàn ṣe mọ́ pẹ́ẹ́dọ̀ tí wá visa. mi ò ní gbà. ẹ̀kọ́ ló mọ̀ o. afẹ headquarter àjàlá máa kọ́ síbi. ó ti tán ó ti wá òkè ẹ̀ máa ó nílò Amẹ́ríkà yẹn náà máa jẹ́rẹ́ ẹ̀. mi ìbá gbọ̀n náà fèsì máa gbà bí mi. o fẹ́ ṣe mẹkáníìkì ni. máa gbà bí mi bàbá. nílẹ̀ tí lálẹ́ ṣebí wà lòdì tó ajẹ́ ẹni tó ti fẹ́ ní Ìbàdàn darí tó ṣe wá mú wá tó ló ṣe o fẹ́ jà lórí ìyàwó ẹ̀ ó wà òkè. bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí hà ní olódùbò lè ṣe. olófẹ́ jà kú wọ́n ti ṣẹlẹ̀ ní Èkó yìí rí ẹnìkan pa ìyàwó ó pa èèyàn lórí ìyàwó ẹ̀ wọ́n fún lẹ́wọ̀n life nígbà tó wáyé àwọn ọ̀rẹ́ ìtọ́jọ́ lọ sùn àwọn àjọba wọn dá padà nígbà tó máa fi dé obìnrin ti bímọ fún ọkùnrin 4 ọ̀dọ̀tọ̀. àti bó ló fẹ́ jà fún obìnrin ló ẹ máa jà kú ìwọ. a ní jà tọwọ́tọwọ́ bẹ́ẹ̀ yẹn. ó kẹ́ máa jà spiritual. spiritual náà. Jésù ló fẹ́ fún ẹ. bàbá thank you very much. ẹ̀yin èèyàn mi lórílẹ̀‐èdè ayé bàbá ti sọ̀rọ̀ ẹ máa bá wa kí bàbá pé wọn kú iṣẹ́ tí Ọlọ́run rán wọn ẹ máa bá mi kí wọn kẹsì máa ṣe sàdákátà fún wọn torí pé wọ́n fakọyọ wọ́n ṣe wọ́n tán lè ṣe lórúkọ Jésù ẹ ní ṣe díẹ̀ ṣe wọ́n. bàbá kí n tó máa lọ mo fẹ́ kẹ́ ẹ bá wa kí gbogbo àwọn tí ó wà ní ìlú òyìnbó lọ́hùn-ún kẹsì bá mi gbàdúrà fún wọn kí wọ́n má fòkú wọn ránṣẹ́ sílé kí ọdún yìí tó lọ sí òpin díẹ̀ tó kù yìí èyí tó máa rìnrìn àjò. mo máa gbàdúrà fún ní time birthday mi ní on the 20th of December. on the 20th of this. mo ti ń gbàdúrà àwọn already. jọ pé tí èèyàn bá lọ lu òyìnbó tó bá dé Ìbàdàn tó dé látọ̀yọ́ tó ló ẹnìyẹn ń gbọ́dọ̀ gbàdúrà dé ẹ̀ ń bí tó dẹ̀ wá láti Amẹ́ríkà tó ń lọ gbé ẹdẹ láti airport tẹ̀dẹ̀ jòkó tó jẹun tó sùn tó di gbogbo ẹ̀ ẹni tẹ́ gbé èèyàn wá bá tó ti lọ látọdún 4 ẹ jẹ́ ká dìde fún àdúrà òṣè yẹn ó wá dọjọ́ kẹta wà náà mi ò dẹ̀ rántí pé a ti gbàdúrà o ṣòro yẹ pé àníyàn ní àdúrà ò ní ìdìmọ́sá iye tí mo torí ó ti rò pé ó máa fi nǹkan tàun lọ́rẹ̀ nígbà tó ṣẹ̀ lọ ṣẹ́wó tó mówó wá tó ṣẹ̀ wá fún ní 200,000 ló ṣẹ̀ ní ẹjẹ́ ká gbàdúrà torí pé owó àdúrà ni ó fẹ́ sọ yẹn. So what really happened on my birthday, a week to my birthday, I will pray for everybody. Ṣùgbọ́n lágbára Ọlọ́run wọn ní fòkú wọn wálé o wọn dẹ̀ ní kúkú òjijì ìdààmú ò ní jẹ́ tiwọn ṣùgbọ́n wọ́n ṣe jẹ́jẹ́ o because when you are in Rome you have to behave like a Roman. That's okay. Thank you very much, sir. ọ̀dàrọ̀ bàbá ẹ jẹ́ bá wa kí àwọn èèyàn yín pàápàá jùlọ àwọn tó jẹ́ olólùfẹ́ yín lórí ẹ̀rọ ayélujára tí wọ́n fojoojúmọ́ máa ń kíra pé bàbá ẹ kú iṣẹ́ ẹ bá wa kí wọn kú ọdún kú yìí. wọ́n mọ̀ pé èèyàn burúkú ni ẹ torí inú tèmi sọ kò ní tẹ́ ẹ lọ́rùn pé mo mọ̀ yín mo ní mo ti bẹ̀rẹ̀ sí gbàdúrà fún títí di on the 20 pé kólúwa Ọlọ́run ọ̀gá ògo kó má gbójú lọ́wọ́ wọn kó má yàrá kó má bàjẹ́ ìwọ́jẹ̀ tó yìnbọn sókè pé ká take over so but it's okay Ọlọ́run mi abami dáàbò bò wọn ojú tó ń fi wò mí àti kan tó ń kọ́ nínú ọ̀rọ̀ mi ayé ò ní yọ lọ́pọlọ wọn then gbogbo yín pátápátá ẹ̀ ní wọ mọ́tò tó máa dànù o ìdágìrì ò ní jẹ́ ti yín ayé ò dẹ̀ ní ba ti yín jẹ́ ẹ máa jáde láyọ̀ ẹ máa wọlé láyọ̀ ọ̀fọ̀ ò ní jẹ́ ti yín o ẹ dẹ̀ ní jọra yín lójú ẹ ní gbéraga kẹ́dẹ̀ máa rántí títí a máa fi wọ 31st ẹ máa ka bàbá wa ti bẹ lọ́rùn 40 times a day kó máa kà á fọ́t pé ẹ lè lọ́ra tẹ̀síbá kẹ́ máa fi ṣe kí ni kẹ́ máa fi kà á torí ìyanu máa ṣẹlẹ̀ for next year. Amen. nípa tó owó wọn ní dá báǹkì máa ràn yín lọ́wọ́ ní next year gbogbo owó tí báǹkì ti jí next year ló máa dá padà. láwòrán o ọkàn yín máa balẹ̀ máa ráyè lọ sóko ẹ máa ráyè dáko everybody will be fine. wọ́n máa release Kanu wọ́n dẹ̀ máa Ìgbòho náà máa yan fanda. Then state police, park police, all these police will be in place. Gbogbo àwọn ọmọ tó fẹ́ wáṣẹ́ wọn máa ríṣẹ́ for next year. Tinubu máa try and dem máa ṣe census next year. All toll gate will be returned. All the toll gate will be what? Will be returned. Then the people will travel freely. And then all the police and everybody. Nǹkan tó ti sọ tipẹ́tipẹ́ kí wọ́n máa guide olè Tinubu ti ṣe. Nǹkan tó bà wọ́n lẹ́rù àti ṣe tẹ́lẹ̀ Ọlọ́run ti ṣe. Báwo ni police ṣe máa guide ẹni tó jalè? Police ò dẹ̀ tí ì kárí ẹni kí ó tún máa gáàdì Bọ̀dé George kó máa gáàdì àwọn ilé kó máa gáàdì tọ̀hún àwọn olè àwọn tó ti jalè dákú thank kudo to Tinubu for removing all the police from the VIP. Who is VIP?
Who made you VIP? Ṣé Wike ni VIP? Ṣé Ambode ni VIP?